ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ Igbo lóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. káàkiri àgbáláyé ẹni ní orílẹ̀-èdè tí ẹgbẹ́ ṣe fáwọn tí wọ́n ń tẹ̀lé tọkàntọkàn tí wọ́n ń tẹ̀lé bàbá Olagunroye Faleyimu gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún kí lè fẹ́ ṣe fún wọn báwo lè fẹ́ lọ. àdúrà wa gbà a fẹ́ kí oníkálukú a fẹ́ ṣiṣẹ́ àánú iṣẹ́ ìbùkún wọ́n dẹ̀ ráàánú Ọlọ́run gbà ní 2025 bí ìlú bá ń le wọ́n máa rí jẹ wọ́n máa rí mu wọ́n máa rí ná òun ló fẹ́ máa fún gbogbo àwọn olólùfẹ́ máa fún ọ ní guideline àwọn ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ guideline yẹn kí n fàṣẹ sí ni oníkálukú máa ra pọ́ọ̀sì tuntun á dẹ̀ wá owó tuntun ẹyọ ọ̀kan á fi sínú ẹ̀ inú pọ́ọ̀sì yẹn wọ́n máa ka Deuteronomy 28 1 to 14 Deuteronomy 1 to 14 wọ́n á kà ní 91 times sínú pọ́ọ̀sì Deuteronomy 1 to 14 wọ́n á kà ní 91 times sínú owó tó wà ní pọ́ọ̀sì yẹn tó bá ti kà á sí tó bá dáhùn 23 lóṣù yìí a máa fàṣẹ sí ni a dẹ̀ ṣàlàyé bọ́n sí máa máa lò ó àtẹni tó wà Nàìjíríà àtẹni tó wà nílé ìbò bá jẹ́ olólùfẹ́ wa a fẹ́ fún oníṣẹ́ àánú àti ìbùkún tọlọ́run tí owó ò ní fi dá lọ́wọ́ wọn tó máa díjẹ tó hàn ní sọfanẹ́s wọ́n ta nǹkan ní 40,000 kan rírà arúgbó rà so bó ṣe rí nìyẹn on 23 ẹsẹ̀ 14 1 to 14. bẹ́ẹ̀ ni 2 to 14 wọ́n á kà á ní 91 times. ṣé ọjọ́ kan náà wà fi kalẹ̀ àbí. ò bá kà á ju ọjọ́ mẹ́ta ò bá lè má parí ẹ̀ lọ́jọ́ kan o lè kà á lọ́jọ́ mẹ́ta o lè kà á lọ́jọ́ mẹ́rin. ṣé àti kà. kó tí a ti kà á kọjọ́ yẹn tó pé. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.